Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè kọ́. Ẹní ni 9th of December. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni ẹ kú ọdún, ẹ kú ìyèdùn ẹ̀mí yín, á ṣe púpọ̀ ọdún láyé. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tí ẹ̀ ń fẹ́ ni Ọlọ́run máa ṣe fún yín. Mo kí. Ní 10 years anniversary bàbá Werinla, wọ́n sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ tí wọ́n sọ fún yín kí n tó wá sọ̀rọ̀ lé lórí. What's your problem? Go and look for a queen now. Eventually, I got another queen. By force, by fire. Sometimes say, they always show out this queen. The queen left me. To the glory of God, God now bless me with 7 more. So when you try it, the person won't please, you have received it. Please, can you let me give them a round of applause? Gbọ́ ni wípé bàbá wa ń kó obìnrin oríṣiríṣi. Ìgbà yẹn ni a gbọ́ wípé gbogbo àwọn obìnrin tí wọ́n ń kó yìí lẹ́yọ kọ̀ọ̀kan ni wọ́n máa ń wá sí inú ààfin. Irú àǹtí wa àgbà, wọ́n náà ti ń fẹ́ wọn tipẹ́. Èyí tó ń pe rẹ̀ lálákọ̀ọ́kọ́ yẹn náà, wọ́n náà ti ń fẹ́ wọn tipẹ́. Bẹ́ẹ̀ náà ni àwọn sisi wa lẹ́yọ kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n wà nínú ààfin tó ti ń fẹ́ tipẹ́. Ṣùgbọ́n ìgbà tí ọ̀rọ̀ queen wa tó ṣẹlẹ̀, tí queen wa kọ nǹkan tó kọ sórí social media tó bínú jáde kúrò nínú ààfin, tó kó ẹrù wọn. Kí ni bàbá Werinla ṣe? Bàbá Werinla turn around. Wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ gbogbo àwọn obìnrin yìí lẹ́yọ kọ̀ọ̀kan ní every market day. Gbogbo àwọn obìnrin tó ń fẹ́ yìí, wọ́n ti ń date wọn tẹ́lẹ̀, àlè wọn ni wọ́n. Wọ́n ti ń date gbogbo wọn tẹ́lẹ̀. Kò ń ṣe pé bóyá wọ́n ṣẹ̀ lọ rí wọn. Wọ́n ń date gbogbo wọn tẹ́lẹ̀ ni. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí fẹ́ gbogbo wọn ní every market day. Kí ló dé tó fi ṣe? Nítorí pé wọ́n fẹ́ upset queen wa. Nítorí pé wọ́n fẹ́ fi agbára hàn queen wa pé mo ní agbára láti fẹ́ obìnrin tí mo bá fẹ́ fẹ́. Nǹkan tó fi ṣe nìyẹn, ẹ̀yin èèyàn lé. Láti ìgbà yẹn ni nǹkan ti dàrú. Láti ìgbà yẹn ni gbogbo nǹkan ti ṣe bó ṣe yẹ kó ṣe. Ni gbogbo nǹkan dẹ̀ ti rí bó ṣe yẹ kó rí. Tí queen wa láwọn ò ní padà. Orí ọ̀rọ̀ pé kí wọ́n fẹ́ padà, wọn ò padà náà la wà yìí. Tí wọ́n ní ẹni tó ti jáde kúrò nínú ààfin, ó ní àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé láti padà wá. Ṣùgbọ́n ẹnu bàbá Werinla la ti gbọ́ tí wọ́n ní wọ́n fi tipátipá ní káwọn fẹ́ ìyàwó tó kó kúrò ní ààfin àwọn ni. Ẹjọ́ ta ni bàbá Werinla refer sí? A lè sọ pé olórí tó lọ tẹ́lẹ̀ ni wọ́n refer sí. Nítorí wípé lẹ́yìn ìgbà tí olórí yẹn lọ, queen wa ni wọ́n fẹ́. So táwa ni wọ́n wá ní wọ́n fi tipátipá torí statement bàbá Werinla nìyẹn, kó tá gbọ́ tó sọ nìyẹn lórí social media wípé wọ́n fi tipátipá ní káwọn fẹ́ ìyàwó àwọn yìí ni. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó lọ, àwọn ń fẹ́ ìyàwó bíi méje. Wọ́n tiẹ̀ ti wá sọ wọ́n di méje nísìn. So wọ́n tún wá refer sí èyìnbó tó ń fẹ́. Wọ́n ka èyìnbó yẹn mọ́ gbogbo àwọn ìyàwó wọn náà fi jẹ́ méje. Ẹ̀yin èèyàn lé. Ṣé rí pé question mark ó wà nínú ọ̀rọ̀ bàbá Werinla? Question mark. So ìyẹn ni a wá fi rí wípé ó dàbí ìgbà tó jẹ́ pé ejò ó lọ́wọ́ nínú. Nítorí pé queen wa wọn ò lè tẹ́rí wọ inú ààfin yẹn pẹ̀lú gbogbo àwọn ìyàwó tí bàbá Werinla kó jọ yìí. A ti ẹ̀ tún gbọ́ wípé wọ́n ní Sultan of Sokoto, wọ́n ló tún fẹ́ fún wọn ní ọmọ náà. Ṣé irọ́ ni àbó òótọ́ ni? Ṣé irú àwọn ìyàwó tó ń kó jọ yìí ni àwa á máa sọ pé kí queen wa lọ, kó lọ tẹ́rí wọbẹ̀? Lóòótọ́ gbogbo àwọn nǹkan tá à ń sọ fún yín àlẹ́jì ni a gbọ́ ni.
a fojú wa báyìí a fi rí. Ṣùgbọ́n èyí tí bàbá Wérinlá sọ yìí, ó fi hàn pé queen wa ó yarí délẹ̀ pé òun ò ní bá àwọn obìnrin yìí, òun ò ní máa bá wọn jókòó pọ̀. Tí queen wa bá jẹ́ àbúrò èmi àti ìwọ, ṣé a máa advice wọn wípé kí wọ́n lọ torí bọ ilé olórogún tí gbogbo àwọn obìnrin yẹn wà? Ẹ wo bí gbogbo wọn ṣe ń jà, tó ń ṣe competition lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣé a máa advise wọn kán lọ torí bọ̀? A lè advise wọn kán lọ torí bọ̀. Ìtorí ẹ̀ ni queen wa fi decide pé òun fẹ́ máa tọ́jú ọmọ òun. Òun fẹ́ rọra jókòó ara òun jẹ́ kó máa tọ́jú ọmọ òun. Nítorí pé ilé olórogún kò ń ṣe nǹkan tó yẹ pé òun yàn láti ọ̀run wá. Ìtorí ẹ̀ wọ́n fi rọra dúró sí ibi tí wọ́n wà, tí wọ́n fi ń take care ọmọ wọn, ìyẹn Prince, bàbá Wérinlá. Ọ̀rọ̀ tí bàbá Wérinlá sọ yẹn ò dáa, kò dáa. Tí ẹ̀yin àti obìnrin bá ń jà àbí tẹ bá ní gbólóhùn asọ̀, ẹ ní ẹ̀mí forgiveness. Because tẹ bá ní ẹ̀mí forgiveness, ẹ ní wá sórí social media kẹ́ máa sọ pé wọ́n fi tipátipá ní kẹ́ ẹ fẹ́ ìyàwó yìí ni. Nígbà tó dẹ̀ wá lọ tán, ẹ wá ń fẹ́ obìnrin méje, Ọlọ́run fi obìnrin méje, ó fi ta yín lọ́rẹ, kí wọ́n máa bá yín pàtẹ́wọ́ fún àwọn obìnrin tẹ́ ẹ kó jọ. Ẹ̀yin èèyàn lé, ọ̀rọ̀ yẹn kò ń ṣe nǹkan tó yẹ kí bàbá Wérinlá jáde kan sọ. Because relationship tẹ̀yin àti queen wa ti ní, àwa yìí, a mọ̀ pé ẹ lè rírú ẹ̀ mọ̀. Gbogbo àwọn obìnrin tẹ́ ẹ kó jọ yẹn, out of it pé ẹ fẹ́ fẹ́ ìyàwó lẹ fi fẹ́ wọn, kì í ṣe out of love. Kì í ṣe ìfẹ́ ló wà ńbẹ̀. Tó bá jẹ́ ìfẹ́ ló wà ńbẹ̀, àwa yìí a máa mọ̀ pé ìfẹ́ ló wà ńbẹ̀. Gbogbo àwọn ọmọ èèyàn, wọ́n á mọ̀ pé ìfẹ́ ló wà ńbẹ̀. Ṣùgbọ́n ẹ fẹ́ wọn láti spite queen wa ni. Ẹ fẹ́ wọn láti fi hàn pé ẹ ní agbára láti fẹ́ gbogbo ìyàwó tó wù yín. Ẹ fẹ́ gbogbo wọn, ṣé ẹ ní happiness ni? Ṣé ẹ ní happiness ni? Mo mọ̀ wípé gbogbo ìgbìyànjú yín ni wípé kí queen wa wá jókòó tì yín nínú ààfin yẹn pẹ̀lú gbogbo àwọn obìnrin yìí. Kò dẹ̀ ṣeé ṣe. Kò ṣeé ṣe rárá. Because wọn ò ní tẹ́rí wọn, wọn ò ní tẹ́rí wọn wá sí inú ààfin yẹn pẹ̀lú gbogbo àwọn obìnrin yìí. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu bàbá Wérinlá, mo ní ó ti lágbára o. Èyí tún lágbára o. Nǹkan tá a gbọ́ yìí, mo ní kí n wá share ẹ̀ pẹ̀lú ẹ̀yin èèyàn lé ní. In fact, mo fẹ́ play voice yẹn fún yín gangan, ṣùgbọ́n fídíò yẹn sálọ. Mo fẹ́ play voice yẹn bí tí bàbá Wérinlá ti sọ pé wọ́n fi tipátipá ní káwọn fẹ́ obìnrin yìí ni. Ṣùgbọ́n nígbà tó lọ, àwọn wá fẹ́ méje. Ta ló ń refer sí bí ó ṣe queen wa? So gbogbo àwọn nǹkan tá à ń sọ, tá à ń gbọ́, tá à ń sọ, ìgbà tí mo gbọ́ èyí, ó confirm lẹ́nu wọn wípé bàbá Wérinlá ti move on pẹ̀lú gbogbo àwọn ìyàwó méje tán láwọn fẹ́. Èmi mọ̀ pé ìyanu lọlọ́run máa ṣe fún queen wa. Ìyanu ni Ọlọ́run máa ṣe fún queen wa. Ọlọ́run Elédùmarè ọba láàánú á fi wọ́n lọ́kàn balẹ̀. Ibikíbi tí wọ́n bá wà, ibi táyọ̀ wọn bá wà, Ọlọ́run á fi wọ́n lọ́kàn balẹ̀. Ó máa fi wọ́n ní ọkàn balẹ̀. Á dẹ̀ fi ẹ̀rín, ayọ̀, ìdùnnú, á fi sínú ayé wọn. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. Ìgbà tí mo gbọ́ nǹkan tí bàbá Wérinlá sọ yẹn, inú mi ò dùn. Mi ò ní parọ́ fún yín. So bí mo ṣe ní kí n wá sọ side àwọn nǹkan tí èmi gbọ́ nìyẹn fún ẹ̀yin èèyàn lé. So that ká fi wà ní orí page kan náà kẹ́ fi mọ nǹkan tí ó ń lọ lórí 10 years anniversary bàbá Wérinlá láti gbọ́ tí wọ́n sọ ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó dẹ̀ wúwo ni. Nítorí pé tọkùnrin bá ń sọ pé wọ́n fi tipátipá ní kó ń fẹ́ obìnrin, kí ni ìtumọ̀ ẹ̀? Ọ̀rọ̀ yẹn lágbára. Ó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó yẹ pé ó bá mi nínú jẹ́. Mi ò ní parọ́ fún yín.
Ibẹ̀ ni mo máa fi òpin gist sílẹ̀ ní orúkọ mi ò yí padà. Mashola ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, ẹ subscribe kẹ́dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ follow mi lórí Oore Ọ̀fẹ́ Gist TV. Ibẹ̀ ni a ti máa ṣe prize giveaway wa ní ọdún èyí tí ó fẹ́ wọlé ní December 15 fún ọdún tó ń bọ̀. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹni tọrọ jẹ, ẹni tọrọ mu. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.